command that breathing to come back. Jesus. Thank you, Lord. Congratulations. It's over. It's over. Bumi Omije. Omije Ojumi. Don't be shy. You will give testimony. You arrow in this leg. I curse you in the name of Jesus. And I command you now to come out of this leg now. Ẹ̀yin èèyàn wa ní gbogbo àgbáyé mo kí yín. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú tásìkò tí yín bá sọ lórílẹ̀-èdè tẹ́ tí ń wò wá. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó lóní bẹ́mbẹ́yẹ́kẹ́. Wòlíì Fẹ́mi Wahab wọ́n wà níbí pẹ̀lú mi láti Madrid ní Spain. Mo kí yín ẹ kú dédé àsìkò ìsà. Mo kí yín olóòtú àti gbogbo àwọn tí ẹ dìjọ wà ní stúdíò àtàwọn tó ń gbọ́ wa tó ń wà káàkiri àgbáláyé. Ọlọ́run máa wà pẹ̀lú wa. Àmín. Àánú àfọ̀hún Àmín. ní ayé wa. Gbogbo ogunkógun tí a bá ń là kọjá, ọ̀run á gbé wa níjà, á yọ wá kò nínú ogun. Àmín. Mo gbàdúrà fún iléeṣẹ́ Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ ò ní wálẹ̀, Àmín. òkèlè máa lọ. Àmín. Bí àwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ yín, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín. Àwọn Àmín. tó nífẹ̀ẹ́ yín náà, Ọlọ́run á nífẹ̀ẹ́ àwọn náà. Ní Àmín. orúkọ Jésù, àmín. Àmín. Tọ́ ẹ ṣeun. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látinú n tá à ń pè ní ogun. Ogun nínú ayé ẹ̀dá. Ṣé gbogbo ìnira tàbí ohun tó kù díẹ̀ káàtó nínú ayé ẹ̀dá òun la lè pè ní ogun ni? Ẹ ṣe olóòtú. Tá a bá ń sọ pé ogun, à ń sọ pé war ní English. Kí náà ń pè lógun? Ogun ní physical ogun ni pé kí gbọ́nmi sí omi ò tó kó wà nínú ìlú kan síra wọn tàbí ẹ̀yà kan síra wọn kó máa fẹ́ fi agbára hanra wọn. Ogun dẹ̀ rèé nígbà míì ẹni tẹ́ lérò pé kò ní ó máa lọ sógun ó lè jẹ́ pé òun ló máa kú síbẹ̀ torí pé kí ni agbára tí wọ́n ní nìwọ́ mọ̀ agbára tẹ́nìkejì ní ò mọ̀. Tá bá ń sọ pé ogun nílé ayé ọmọ ẹ̀dá kò sẹ́ni tó wáyé tí ò lógun. Kò sí ẹ̀dá náà ẹ pé ó ní fídíò kan tẹ́sí nìkan sọ̀rọ̀ kan kò sí ń tọ̀hún. Jésù fúnra ẹ̀ tí à ń tẹ̀lé lẹ́yìn ẹ bá rántí mi tán ti ń bí àwọn ẹranko ńbẹ̀ náà bí sí. Tẹ bá rántí ńgbà tó máa kú ni wọ́n ń pa àwọn ọ̀daràn sí ńbẹ̀ náà pa á sí. So adé ẹ̀ tí ń gbọ́ ọ̀rọ̀ ká kékeré wọ́n ní ogun láyé àwọn bàbá wa sọ fún wa kódà àti mọ̀ tó ń pè bẹ́ẹ̀ tá a ti mọ̀ pé ogun láyé. Ṣé ká tiẹ̀ ní pé Bible correct á pé mùsùlùmí bá ní wà alábàáláyé tí àwọn bàbá náà tún correct ni tọ́sọ fún wa pé ogun láyé. So lóòótọ́ ogun láyé tá a sọ pé ogun oríṣiríṣi o máa ń sọ fáwọn èèyàn ogun tó ń fi ìbọn jà ó wà o ogun machine gun bá gbé wọn lọ bẹ̀ wọ́n á pa ẹ́ sọ̀hún ni ogun jura wọn lọ pẹ́ nìkan wà tí yóò lógun tó o bá tiẹ̀ wá lógun tó ń jà wọ́n ní ogún ọmọdé kò lè ṣe fógún ọdún kí nọ́ńtà ti sọ ni pé kálukú afẹ́ wá fáyìn wí ara ẹ̀ kò dẹ̀ sí ni bí tẹ̀ tí ń fáwọn ìyá rẹ̀ ó ń jagun àti ìlà náà nìyẹn ó ń jagun àti lówó lọ́wọ́ ó ń jagun àti lọ́kọ ó ń jagun àti bímọ gbogbo ẹ̀ náà ogun la máa pè é torí pé kí ni wọ́n ti báyà sùn lọ́kọ́ máa jẹ́ kó bímọ mo rẹwà kọ́ máa jẹ́ kó rọ́kọ fẹ́ mo lówó lọ́kọ́ máa jẹ́ kó ríyàwó gidi fẹ́ so èèyàn á ja ogun láti rí pé òun rí nǹkan tóun fẹ́ ni ìfún oúnjẹ tá a fẹ́ jẹ nínú ẹsẹ̀ ara wa nínú ilé wa àti bá a ṣe ń prepare yẹn à ń pèlú ẹ̀ náà nìyẹn because nǹkan kan ọ̀rọ̀ dédé ṣẹlẹ̀ láìsí kankan pa ẹ̀ ìmọ̀jú téèyàn ń gbà ẹ̀ náà ń pè lógun lọ́nà bòmí. Tọ́ olótù. ẹ ṣeun ogun tá a wá ń sọ̀rọ̀ nípa èyí irú oríṣi ogun mélòó ló wà?
ah olótú àìmọye lógun a lè kà á tán. ok. wọ́n á ní ká máa dárúkọ ogun a ò lè kà á tán. Hmm, ẹlòmíwà tó yẹ pé hmm, olótú ọ̀rọ̀ pọ̀. hmm. ṣe rí ṣe rí ayé yìí ojú bá ṣe pé o Ojú bá a ṣe pé. ẹ ó jù bẹ́ẹ̀ lọ ogun poli ẹlòmíwà tó yẹ pé láti inú oyún ló ti ń ja ogun bọ̀ láti inú oyún torí wọ́n ti mọ ohun tó fẹ́ jẹ́. Hmm, hmm, ọkùnrin kan wà tó mọ̀ ń gbàdúrà fún ó ti lé ní ogójì ọdún ọmọ ogójì ọdún orí òtò yìí náà ti pàdé mi láti ìgbà ló ti ń tẹ̀lé mi lẹ́yìn àti ẹbí ẹ̀. hmm, bá a ṣe ń ja ogun kan nìkan dìde, bá a ṣe ń win ogun kan nìkan dìde. kí ló dẹ̀ fà á nígbà ọlọ́run máa fàṣírí ẹ hàn mí ó yà mí lẹ́nu gidigidi. ọmọ oṣù mẹ́ta nìyá ẹ̀ ti gbé lẹ̀ tí ẹ ti lọ hmm, kọ̀ wá wáyé ẹ̀ kiri mọ́ ó bìrì pé yàwó ló ṣe ẹ̀ tó bá wá bẹ̀ òun lè gbẹ́bẹ̀ ọlọ́run wá lórí kó lọ bẹ̀. ẹ wá wo ogun yẹn ni pé tí yóò bá máa gbàdúrà ràn án lọ́wọ́ kò lè dé tó fẹ́ dé láyé òun yẹ ṣe ṣìwà òun kékeré nígbà wà kékeré. ṣé bí ogun tiẹ̀ ti wá sí hmm, ṣé yẹ yín sí ṣé hmm. wá rí ogun kan nìyẹn o ogun kan ní ogun ìlara Ogun torí wọ́n ní ìlara. à ń jù wọ́n kò ṣeé wí lẹ́jọ́ ló tiẹ̀ pọ̀ Ìjà jù. lára ìjà ìlara ìtànbọ̀rọ̀. ìtàn bọ̀rọ̀ òun Hmm, yẹn ló pọ̀ jù ogun ìlara kò fẹ́ dàbí hmm, lágbájá àsìkò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn mo fẹ́ dàbí lágbájá kádàrá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ mo fẹ́ dàbí lágbájá èmi lágbájá ti yan orí kọ́ mi ó ti yan tiẹ̀ ṣùgbọ́n a máa bínú èèyàn ni pé ó ń hmm, lò ràwọ̀ mi ni tóun nìkan ni ẹ̀jọ́ daṣẹ́ papọ̀ o. ogun náà hmm, nìyẹn àwọn ogun tó wà fẹ́ pé àjọ ogun bá ní tẹ́ pé àwọn bàbá wa ló lọ ṣe nǹkan tẹ́ ẹ̀ kan ṣe bẹ́ẹ̀ lọ gbàgbára kan bì kan ni ogun á máa ja àwọn ìrandíran wọn àwọn ogun kan wà fẹ́ pé àwọn òbí èèyàn gangan gangan fúnra wọn ìkà ni wọ́n téèyàn rẹ̀ nímọ̀ torí pé kí ni àṣegbé òsì ìyẹn ṣe é pamọ́ ni orúkọ ẹnìkan ni ó ní àjọniwà lórúkọ òun jẹ́ so ogun pọ̀ tabaníkà máa ka ní kúrò bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín láyé kò sí ẹ̀dá tó ń bí sáyé tí ò lógun ẹ fẹ́ fídíò kan àti ẹsẹ̀ sí mi mo kàn rẹ́rìn nígbà tó ń sọ bẹ́ẹ̀ nìkan náà a ṣe program kan ní ministry ní nǹkan bíi 2 weeks ago nípa ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tó ń tọ̀ ń sọ pé nílùú òyìnbó òun ti gbé lóyìnbó rí ọkùnrin àti ìyàwó wọn jọ máa ń dáwó ni ó ní kọ́kọ́ sanwó lé kí àwọn ní má sọ bẹ́ẹ̀ mọ́ mo ń ṣe gbogbo ẹ̀ ń tèmi o ṣọ́ọ̀ṣì tí mo dẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì àwọn òyìnbó tí mo ń lọ tẹ́lẹ̀ pásítọ̀ wa bẹ̀ òun ló ti gbogbo ẹ̀ fún ìyàwó ẹ̀ ǹjẹ́ tí ìyàwó ẹ̀ bá ń ṣe tó àwọn ní kó fi ṣe ọlọ́run ló máa bàṣírí ẹ̀ bẹ́ẹ̀ gangan lọ̀rọ̀ ẹ lóyìnbó ẹ pọkàn máa ń wẹlò níbi tó ríran dé inú olè mọ́ gbogbo kan tán torí mi ìlú kẹta tí mi ń gbé mi ò bá bẹ kọjá tí mò ń gbé mo bá wọn gbé ni mo dẹ̀ mọ tó ń lọ ńbẹ̀ tọ́bi yìí sìn àwọn náà lógun o wọ́n ní ogun ilé tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí nǹkan bíi 4 years ago lọ́mọ kan bẹ́ẹ̀ látòrí ọ̀sẹ̀ ẹ̀ lọ́dẹ̀ kú straight ṣé ń gbọ́ hmm. bàbá tá à ń sọ yìí sìn covid ló tún pa òun náà méjì náà dẹ̀ ni ìyá wọn kú ìyá wọn ọkọ ọkùnrin yẹn ti ọkọ ìyàwó máa yẹn ti kú nínú ilé tí mo gbé yìí ni o first born ẹ jẹ́ ń bẹ́ sáì ọkùnrin second born tó wájú obìnrin tó tún wá ṣe dáadáa báyìí ọdẹ àtúndì ọ̀sẹ̀ ọdẹ bọ́lẹ̀ orí ẹ̀dẹ̀ fọ́ ọdẹ kú straight èmi ò tiẹ̀ mọ̀ kọ́mọdé pé àwọn ọlọ́pàá kọ̀ déédéé kún wájú ilé wa ni bàbá yẹn náà tó kú gbà covid ọwọ́ akùn ń bẹ́ sáì nìkan tó wájú nàìjíríà ní alógun àní ayé kan ló ṣe ogun wà káàkiri ó ní Pentecostal church kọ́ta máa lọ ń bí tí wọ́n bá bá yín sọ̀rọ̀ ọmọ Spanish ni o a máa sọ̀rọ̀ nípa àwọn demon àwọn beast tó ń pàdé lójú ọ̀nà ṣùgbọ́n tẹ́lẹ̀ máa kàn ti wá lóyìn wọ́n kàn máa ń wẹ̀ lómi kò síbi tí ṣe ò sí èèyàn gbogbo wa tí wá kàn pọ̀ ní láfíríkà ní ìjẹrin mò ń gbàdúrà ọlọ́run fi kankan hàn mí láfíríkà continent àti western world ṣé ń gbọ́ olótù Àgbọ́yé. mo kàn déédéé rí i pé ṣé ń gbọ́ ṣé rí ìwà tí a bá ń hù ó máa ń vaporate lọ sọ́run ń rí i pé igbe àwọn èèyàn ìrora àwọn èèyàn ó pọ̀ láfíríkà continent ṣe níbí báyìí ṣáàsì ìyà kò fi bẹ́ẹ̀ pọ̀ bá ti lè rí nǹkan tó bẹ́ẹ̀ lè ṣe so ọ̀pọ̀lọpọ̀ wọn ìrora yóò lọ sókè wọ́n wò pé ló lè fa ọlọ́run nǹkan tó fà á nìyẹn tẹ́ pé ibẹ̀ yẹn ò fi lè progress because àwọn èèyàn inú àwọn èèyàn ò dùn àwọn èèyàn ń gbèlú yẹn ṣe pé àwọn èèyàn wà pẹ̀lú agony wọn ò ló ń jẹ́ ṣe rí bẹ́ẹ̀ yẹn sì ogun kan náà tún nìyẹn o ogun oríṣiríṣi nígbà tí ọ̀bọ yẹn ń sọ̀rọ̀ ẹnu fún tẹsẹ̀ mọ́kàn wò ó pé ṣe é pé ṣe rí ẹ wò ó sì mo sọ̀rọ̀ kan fún àwọn ọ̀nà sọ́lọ́run tó máa ń pè mí àwọn bàbá tó wà lókè lókè sí bí bàbá Adébóyè bí irú Kúmúyì
bí olú pásítọ̀ Chris ẹ̀jẹ̀ máa dárúkọ lóríṣiríṣi bẹ́ẹ̀ ṣe bí àwọn kan náà jọ bẹ̀rẹ̀ níbo làwọn yẹn wà lónìí. àjọ̀dún àdìrẹ àti àṣà 2025 wọlé dé ẹ̀yin èèyàn lù ú ṣé ẹ ti ṣe tán ká tó fìtàn tó tó balẹ̀. Àṣàní and Àdùkẹ́ Foundation níbàṣe pẹ̀lú ATJ Textiles tún ṣàgbékalẹ̀ third international àdìrẹ and cultural festival tí àkórí rẹ̀ ń jẹ́ ipa àjogúnbá wa ọ̀nà àṣẹlà ọjọ́ Monday 10 títí di Saturday 15 oṣù kọkànlá ọdún 2025 ni yóò wáyé ní Alákẹ́ Hall Abẹ́òkúta Club IBB Boulevard Òkèléwó Abẹ́òkúta láago 10 òwúrọ̀ fún gbogbo ọjọ́ náà. Àwọn ohun tí yóò wáyé ni ìdíje àdìrẹ ṣíṣe, ìrìn àjò afáralókun, ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́, ìdíje ìbílẹ̀, àpéjọ àsọyé, symposium, ìṣàfihàn ìmúra, fífi ìwé lọ́lẹ̀, ìkẹ́kọ̀ọ́ nípa àdìrẹ, eré ìbílẹ̀, ẹ̀dínwó lórí ọjà, oúnjẹ àtàwọn mímu tìbílẹ̀ wa. Àwọn ọba ọjọ́ náà ni ọba Professor Saka Mátẹmilọ́lá Olówu tìlú Òwu, ọba Joshua Olúṣẹ́gun Ògúnṣọlá Ọ̀rúndá àti Ọlọ́rundá. Àwọn ìyá ọjọ́ náà ni Chief Mrs Bọ́lá Ọbásanjọ́, Ambassador Chief Mrs S.I. Fọlárìn, olórí àgbà Adijat Bámidélé Mátẹmilọ́lá, olórí Aminat Mátẹmilọ́lá. Nínú àwọn àlejò ọjọ́ náà ni ọ̀mọ̀wé Ṣẹ̀yẹ Kẹ́hìndé, Babátúndé Kèlání, ọ̀mọ̀wé Abímbọ́lá Òní, alàgbà Dóní Adéṣíjì, alàgbà DS Akínyẹmí, ọ̀mọ̀wé Fúnmiláyọ̀ Brain àtàwọn èèyàn jankan-jankan tá a lè dákọ̀ wọn tán. Àjọ̀dún àdìrẹ àti àṣà 2025 láti ìpìlẹ̀ wa títí di àgbáyé má ṣàlàyé wá o. Ogun ló já wọn padà. Ogun ni. Ogun ni. Ẹ rántí Samson nínú Bible. Ogun ni òjò ṣàṣeyọrí. Ogun obìnrin náà fi já. Bẹ́ẹ̀ nìkan àti ológun kò sí ohun tó tí ológun. ó dà. Wọ́n dẹ̀ máa ń sọ fáwọn èèyàn ogun tá a máa ń sọ ìbálẹ̀ ṣe fẹ́ ja ogun. Kí n tó lọ jìnnà olóòtú Ọlọ́run fi àṣírí kan hàn mí ní a week ago. Mo fẹ́ kí anybody tí wọ́n ń gbọ́ ètò yìí kó kẹ́kọ̀ọ́. Ṣé rí nǹkan méjì kan wà tí Yorùbá ti mọ̀ tó bá ti ń jagun kan tán a máa bọ́ sórí mi ni o. Wọ́n dẹ̀ ní tógun bá ti pọ̀jù fọmọ ológo kò lè kú o. Ǹjẹ́ mo tó máa ń fà á alákọ̀ọ́kọ́ adùmọ̀ gbógun láyé. Gbà wá béèrè lọ́wọ́ ẹ̀ ìbéèrè àkọ́ni yẹn tó gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ o. Kí ló ń fà á tógun fi ń wọlé ayé mi gangan tí ò fi lọ sọ́dọ̀ ẹlòmíì? Ẹ dáhùn ni tí ò bá tí ì mọ nǹkan yẹn torí nǹkan kan lèyìn máa ń ṣe bóyá òun parọ́ bóyá òun dọ́kọ bóyá òun dìṣò bí àwọn òbí ẹ oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tí ẹ bá ń ṣe yẹ òun ni ẹ̀mí òkùnkùn máa gbà wọlé torí wọ́n máa ń wo àṣìṣe èèyàn láti fi wọlé síyàn lára ni. Tó o bá ti ṣàṣìṣe ẹ̀mí òkùnkùn kan ló dá ẹ Ọlọ́run ló dá ẹ ṣùgbọ́n nǹkan kan ló máa ṣe tí wọ́n máa ṣílẹ̀kùnlẹ̀ fógun wọ́n máa ṣílẹ̀kùnlẹ̀ fógun. Ẹ tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ilé ẹ̀kan yẹn ṣé mọ̀ kí bó ṣe pè ìyá ẹ̀ báyìí tó lọ rí ìyá ẹ̀ báyìí ṣe lọ́dún ẹ̀ sí. Ó dẹ̀ ti lọ kiri à ń sọ̀rọ̀ ọmọ 40 something years. Ìránṣẹ́ Ọlọ́run kan wà tó bá mi sọ̀rọ̀ láti Amẹ́ríkà ó pè mí ó ní mo sọ̀rọ̀ kan fún òun níjọ́ tí màá jẹ́ kọ́mọ̀ mi ó lóun wá lọ ṣe research ìjẹ́jẹ́ mọ̀ pé 18 years tó ti wà nínú iṣẹ́ ìránṣẹ́ tíṣẹ́ ìránṣẹ́ ògbòrò Ọlọ́run wá ní kó lọ ra àgbàdo gbígbẹ kó ra ọkà bàbà kó ra ṣúgà ẹ wo ohun tó Ọlọ́run sọ fún wọn kó wá fún street káàkiri fún ọjọ́ 3 lálẹ́ kòkòrò máa jẹ ẹyẹ máa jẹ gbogbo nǹkan máa jẹ ńbẹ̀ odidi ṣé ń gbọ́ mi odidi ọdún 4 lẹ́nìkan fi ń sẹ́ẹ̀dì $4,000 sí every month tí ọ̀nà tó wẹ̀ ti ń wá tó dẹ̀ lọ báńkì ní tó ń wá wọlé wá sán ni tọ́lọ́run dẹ̀ rún tọ̀hún sí. $4,000 every month. every month. fọ́dún 4. ó wá sọ fún mi pé báwo la yẹ mo ní tẹ́ ẹ̀ bá tí ì mọ solution nìyẹn o gbọ́dọ̀ ogun mi wà tẹ́lẹ̀ pé kò ń ṣe prayer máa ṣètọ́rí àánú ni nínú àwọn tí mo tọ́lọ́run lò mí fún nínú àwọn ọmọ mi níṣẹ́ ìrànṣẹ́ ṣẹ́ ń gbọ́. àgbọ́yé. ogun tóun tiẹ̀ jà ogun ẹ̀ lágbára ìyẹn ọmọ tọ́lọ́run ní kó máa ṣe ń tiẹ̀ tọ́lọ́run ní kó máa ṣe ni pé kó máa gbàdúrà fáwọn tó ń pààyàn tó ń fi yàn tó ń ta ẹ̀yà ara èèyàn káàkiri wọn máa tú kó máa lágbára mọ́ bó ṣe é ṣe báyọ̀ mẹ́kàn sí ni ẹ ọjọ́ tó ti ń gbàdúrà bọ̀ lédì kan wà Ìgbò ni no ọmọ Delta ni kò rọ́kọ fẹ́ kò sí tí ò ti ṣe tán Ọlọ́run á sọ pé kó máa bọ ìyá ẹ̀gẹ́ bí òrìṣà ìyá ìtọ́jú ń gbé ni o kí ẹ má ṣe nǹkan rárá ẹyá mọ́mí ìṣẹ́fẹ́ gbé ọba máa bá ẹ wò kò tó oṣù 4 ẹ tó ti wà ní ìṣòro fún odúdú bí ọdún 10 ọdún ẹ̀kan ṣe ni ó wá ní dádì mo ní in tí ò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni pé gbogbo ẹni tó lọ sí hospital in tó ń ṣe kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n kàn rí ẹ ń bẹ̀ ni wọn ọ̀dẹ̀ lè fún ẹ lóògùn fífọ́ kó hìlì nínú o gbọ́dọ̀ mọ in tó máa ṣe sógun tó ń jà ẹ̀
ìránṣẹ́ ọlọ́run kan pè mí láti ìfẹ́ dárúkọ lóyún láfíríkà, ǹjẹ́ mo tó kún ti ń ja òun sí, ọlọ́run pè é gẹ́gẹ́ bí evangelist, ó wá lọ ń ṣiṣẹ́ prophet. ṣé ń gbọ́? àgbọ́yé. ọlọ́run wá dìde ogun sí, ọlọ́run ó wá ń sọ fún mi pé níṣẹ́ ọlọ́run mo ní wá ń bí bàbá yẹn ń rán ẹ níṣẹ́ kó bá lọ ra àkàrà, ó wá ní àkàrà ò dáa, ó wá ra mọ́mọ́ yín, bàbá yẹn ò ní gbà ní òdòdó sí ẹ. ọlọ́run pè é lóòótọ́ bẹ̀ tí ìpè tí wọ́n lọ jẹ́ ìpè míì ní in tó ń fà á tọ́lọ́run ò ní ràn yín tẹ́ kó má dúró tì. ṣe rí àwọn tọ́pìkì tẹ́gbẹ́ àì tọ́pìkì tó lọ́ǹgì ni o, tó lọ́ǹgì gidi. ọ̀dà ẹlòmíì oúnjẹ lọ́sọ̀ọ́mọlàkejì lógún ṣe ń jà, ẹlòmíì oúnjẹ lọ́sọ̀ọ́mọlàkejì ẹ̀ lógún ṣe ń wọlé wá bá, because gbogbo nǹkan ẹni ọlọ́run against, tó bá ti ṣe nǹkan tọ́lọ́run against á ṣílẹ̀kùnlẹ̀ fogun ni, torí wọ́n ní devil is accuser brethren, devil ń wá ọ̀nà tó máa fi gbà ṣubú ọ̀rẹ́dì, á máa wá ẹ̀sùn sí ẹlẹ́sẹ̀, so tó ń fa ogun pọ̀. so ẹ fẹ́ sọ̀rọ̀ kan sí olóṣù. lásìkò tá a wà yìí olórin kan tí gbogbo èèyàn mọ̀, wọ́n ń pè wọ́n ní Bùnmi Akínàánú, tí orúkọ àpèjẹ wọn táwọn èèyàn mọ̀ wọ́n sí jù ní Omijé Ojú Mi. Bùnmi Akínàánú Omijé Ojú Mi. so ṣàdédé ẹsẹ̀ wọn kan níbi tán ó tóbi báyìí, ó ti wú débi wípé àwọn kan ń sọ pé gẹ́gẹ́ bí pásítọ̀ kan tó gbé fídíò yẹn jáde, wọ́n ní ọfà ló wà ń bẹ̀, nìkan ló ṣẹlẹ̀ ìgbà kan. Oríṣi àwọn èèyàn ló ní ọmọ ológo náà lògùn máa ń dojú kọ o. Àwọn kan dẹ̀ tún sọ wípé ó kàn lè jẹ́ bóyá antibacteria kan nǹkan kankan ló ṣẹlẹ̀ sí kinní kankan. Ẹ dákun, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, mo nígbàgbọ́ yìí ó ṣeé ṣe kẹ́yìn náà ti rí ní social media, kẹ́tì rí fídíò obìnrin tá à ń sọ yìí. èmi ò tiẹ̀ mi ì tiẹ̀ gbóǹtọ̀ mi ì gbọ́kọ̀ tẹ̀ sọ yẹn, mi ì mọ́ǹtọ̀ mi ì tiẹ̀ gbórúkọ yẹn rí. ẹni mi tó ì kọ tiẹ̀ tí gbọ́kọ̀ tẹ̀ ẹ má sọ. bínú, orin tẹ́ni ẹ̀kọ́ Omijé Ojú Mi ń béèrè àánú rẹ bàbá. Orin yẹn ẹni yẹn ló kọ. mi ì gbọ́ rí. ẹ gbórin yẹn náà rí. ṣe rí ẹ gbórin yẹn rí. dìde ẹ gbórin yẹn rí. mi ì gbọ́ rí. àbí yàtọ̀ ní kò ti pẹ́ mi ì tẹ́tí gbọ́ kò rí. nílé, bí yàtọ̀ ní kò ti pẹ́ tẹ́tí kò Nàìjíríà. ó possible. ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ń sìn, ó máa ń wá bẹ́ẹ̀. ìránṣẹ́ Ọlọ́run kan pè mí, àwọn méjì tiẹ̀ ní oríṣiríṣi nǹkan tó ṣe wọ́n. ìkànnú wọn mi ní dárúkọ lóṣù àmì méjèèjì wà Nàìjíríà bẹ́ẹ̀ ni o. nínú ọjọ́ àlá ó lálàá kó lọ sọ́dọ̀ fọ̀gánáísà kó bóun fẹ́ táyà. ṣé ń gbọ́? àgbọ́yé ẹ̀ lọ́wọ́ olóòtú, ṣé ń gbọ́ mi? àgbọ́yé àgbọ́yé. táyà yẹn nìyẹn ń bá fẹ́ fọ̀gánáísà yẹn, ó wá rí i pé mọ́tò tóun fẹ́ táyà yẹn ó wá dàbí pé òun bí kàní ọdúró tó wá fọ́ méjèèjì lélẹ̀. ṣé ń gbọ́? ẹ̀ lọ́wọ́ olóòtú. à ń gbọ́yìn, mò ń gbọ́yìn ṣé wá rí dáadáa. wọ́n ṣe ń fẹ́ táyà yẹn, ẹsẹ̀ tiẹ̀ ní ń fẹ́ ń gbọ́ máa jí báyìí, ẹsẹ̀ yọkan báyìí láti tán báyìí dé sàlẹ̀ bẹ́ẹ̀, ó wú kalẹ̀ bí odó ni bó ṣe jí nìyẹn, odidi prophet. mo máa ń sọ fún yín tí máa ní kí n máa sàwọn nǹkan míì fún ọ̀pọ̀lọpọ̀ lórí ọ̀la ẹlòmíì ò ní lè sùn nítorí ẹlòmíì pass through. ẹnìkan pè mí, ọmọ Nàìjíríà ni, kò sí Nàìjíríà, ránṣẹ́ Ọlọ́run lòun náà, ó lálàá lójú àlá pé wọ́n gé ẹsẹ̀ òun dẹ̀ jó dẹ̀ bá bẹ́ẹ̀. ẹ tún wò yẹn. ṣé rí ogun tó ń jà ránṣẹ́ Ọlọ́run ó pọ̀ o. ẹ̀rọ yà sọ pé ọmọ ológo, ogun tó ń jà ìránṣẹ́ Ọlọ́run ló pọ̀ jù. ṣé ń gbọ́ mi? tí àwọn èèyàn bá bá mi pé Ọlọ́run pe àwọn, màá sọ fún wọn pé mi ì jẹ́ lọ́ọ̀ sí ẹ, ṣọ́lọ́run pè é lóòótọ́, ẹ̀ẹ́kẹ́ lè rí ìní bẹ́ẹ̀ rí o, torí ìfẹ́ kó orí wàhálà kan máa bá mi, ṣọ́lọ́run ló pè é lóòótọ́, ok no problem. màá wá sọ fún wọn pé Ọlọ́run tó sìn o má yà síbòmí o, bá jẹ́ lọ́ọ̀sì èèyàn tó bá lọ́ọ̀ta ọgbọ̀n, kọ́lọ́run tó pè é fi òdo méjì sẹ́yìn á di 30,000 ni o, á ní àbí á di 3,000 ni o. ó ní kí ló dé? mo ní because gbogbo àwọn tí wọ́n ń gbàdúrà fún yẹn ọ̀tá wọn ti di títí ẹ̀, torógun àìmọ̀dí ló ń jà. mo ní rántí pé inú báíbù ẹnìkan ní amẹ́ni dímọ̀ lára, Jésù ló gbà á là, gbogbo dímọ̀ yẹn sì ọ̀tá Jésù ni wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀. ẹlòmíì ní jù bẹ́ẹ̀ lọ sí tó ń pàdé lójú ọ̀tọ̀ ló ń gbàdúrà fún, òun ṣe gbá kan, yẹn láti wà very careful. wọ́n dẹ̀ máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n máa ń sọ pé Ọlọ́run òun ni what ọ̀nà ọmọ oníṣọ́fà yàtí, tí Ọlọ́run bá pè èèyàn tó bá ń gba ọ̀nà ẹ̀ lọ tó gbọ́ ọ̀nà bòmíì, ò lè ní ìṣòro á máa wá, ṣùgbọ́n náà máa dìde fún ẹ. ṣùgbọ́n lágbájá ṣe gbá èmi náà fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe wò mí, ẹ mọ̀ mí dáadáa, mi ń wo pẹ́ nìkan jẹ́ nǹkan kan, mi ń kàwé òun wèé,
mi ò ń wo program tèmi lèmi fẹ́ mo ti ẹ̀ ráyè ni mo ṣe ń bá yẹn sọ̀rọ̀ bá ti ṣe tán sí mo ní program bò mí ọ̀nà mẹ́ta mo tún lọ o mo ṣe ń bá yẹn sọ̀rọ̀ lọ́wọ́ mi ì ráyè dépòdépò ìtẹ̀mí náà fẹ́ kà ìtẹ̀mí náà fẹ́ kọ sílẹ̀ ó ti wà lórí mi ti ẹ̀ ráyè ìgbà bí ìyàwó mi àgbé kìíní sani ẹ mi ò rí nǹkan tó ń ṣe mi wà ìgbà mi ò ní kàwé o bẹ̀tì ọlọ́run bá ní soríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ ń tẹ̀ ń sọ yẹn sí ẹ̀ ń tẹ̀ ní nǹkan ṣẹlẹ̀ sí yẹn ọfà ló wà lára ẹ̀ lóòótọ́ ọfà ni. ọfà ni kì í ẹ ṣojú mọ̀ pé lásán. gbogbo ṣọ́ọ̀ṣì 4 days ago ọlọ́run sọ fún mi pé ṣọ́ọ̀ṣì kan máa ya lulẹ̀ tá máa pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣọ́ọ̀ṣì máa ya lulẹ̀. mo sọ fún ìyàwó mi ọlọ́run ní kí ló bẹ́ẹ̀ ni nílùú wo tí ìwé bọ́ọ̀lù àdédé fọ́ta mi tó ti ń gbàdúrà lọ́wọ́ lórílẹ̀‐èdè wo mo nílùú wá wo. ń béèrè lọ́wọ́ ọlọ́run pé kí ló fà á nàìjíríà ọlọ́run ní kí n wo ṣọ́ọ̀ṣì yẹn àwọn tó dominate ẹ̀ àwọn bí ẹ̀mí òkùnkùn ló pọ̀ ń bẹ̀rẹ̀ rẹpẹtẹ ẹ wá wò pé ṣe bí ṣọ́ọ̀ṣì náà pé ẹ bá ń kà nínú news ṣọ́ọ̀ṣì mi tẹ́ pé pílà ṣọ́ọ̀ṣì àbí inú ṣọ́ọ̀ṣì wọn rí odidi ẹ̀mọ́ bẹ̀ ẹ sọ fún mi ọwọ́ adébẹ̀ kò ní ẹlẹ́nìí kan ní ẹ tó ní kán fẹ́ fún ẹ lówó iye kan náà fi ń pè mí lọ́sọ̀ọ̀sẹ̀ ò lọ síbẹ̀ ò gbàdúrà olótù gbogbo program kan lè máa ń lọ gbogbo ẹ̀kọ́ lè máa ń dá lóhùn bẹ́ẹ̀ ṣe ń wò mí tó bá pè má rí pé gbogbo lọ tá ara ẹ̀ mi ní dẹ́ló a máa wù ẹ̀ràn ni. márùn ibo kan wà ní èkó ń bẹ̀rẹ̀ tó pè mí fún 17 years tó ti wà nínú ààrẹ lágbára ó máa ń gbọ̀n rìn ni nínú àwọn tó máa ń ṣe evangelistic fún mi ló pè mí mo wá gbàdúrà fún ó wá wò pé òun ti tagbá ń gbọ́ bẹ̀rẹ̀ sí sówó tó ti lé billions tó ti fi tọ́jú ara ẹ̀ tó ti wà ní ojú kan náà ó wá ń sọ fún mi mo ní ohun tó máa ń fà á ni pé ìránṣẹ́ ọlọ́run mi ò fẹ́ gbàdúrà fún yàn ọkùnrin ń wà nínú ntòǹtò máa ọfà ẹ̀ standard tó tọ̀hún lòún wò òwú ọlọ́run ọfà yẹn wá bá ẹ̀ ó lè wà lára ẹ̀ fún dídọ́ ọdún mẹ́ta kọ́lọ́run kọ́ máa repent tí wọ́n máa rí pé the same ló ṣe ń gbà lóògùn yẹn ń bọ̀ wá bá ẹ̀ ọ̀nà tó gún gbà jàyàn ó pọ̀ fẹ́rẹ̀ ń tẹ̀ ń sọ ìyọ́fà ló wà lára ẹ̀ àwọn tó wá fọ́ọ̀nì ni pé tí nǹkan mẹ́rin bá ṣẹlẹ̀ sí yàn àwọn ọ̀tá burú o wrong channel lọ́ máa ń lọ́rin lọ wrong channel gbogbo nǹkan atọ́ pátá tó bá ti ẹ̀kú sẹ́nu ẹ̀ torí ẹ̀ yín gbọ́dọ̀ very careful wàhálà pọ̀ ogun tí áfíríkà tiẹ̀ ti lágbára jù wọ́n dẹ̀ máa ń sọ fáwọn èèyàn ogun áfíríkà gọ́fìmẹ̀ntì ló contribute sí tó pọ̀ nínú ẹ̀ chance àti máa dìtì ara ẹni lóyìnbó ó difficult torí tẹ bá ń ṣiṣẹ́ ẹ̀sìn kálẹ̀gbọ́n mi lẹ jẹ́ tẹ́lẹ̀ mi ń ṣiṣẹ́ tẹ́kẹ́ àbúrò yìí ló jẹ́ tèmi náà ń ṣiṣẹ́ tó bá wùn yín ṣe ra mọ́tò €1 million kẹ́ máa lò torí pé kí ni òun sára yẹn tí mo máa yọ díẹ̀ díẹ̀ ǹjẹ́ lágbára nìyẹn so mi ní jẹ́lọ̀ sí ṣùgbọ́n áfíríkà ẹnu ẹrù ẹnìkan á ní nǹkan mẹ́fà wọn ò ní nǹkan ẹyọ kan ẹ̀ẹ́dẹ̀jọ́ ṣiṣẹ́ kan náà ni jẹ́lọ̀ sí ti ń bọ̀ ìlara ti ń bọ̀ bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn tó wọ́n pé èyí tí gọ́fìmẹ̀ntì náà tún ṣe ń bẹ̀ náà tún pọ̀ tó tí yẹn bí báyìí tó bá fẹ́ ra ilé tó bá ti ń ṣiṣẹ́ kọ̀tí pé ní báyìí tó bá tẹ̀lé iṣẹ́ wa lọ kọ́ nǹkan kan wàá ríṣẹ́ ṣe ṣáà ni tọ́jọ́ mọ̀ọ́lú wọn kò sí ni so gbogbo nǹkan yẹn ó tún fà á tó wá àfi ń dìde ogun síra wa ní Africa continent so ẹ jẹ́ kí n stop ní báyà tó fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè mi. ó dà ìgbà tó wá rí bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn ń bínú ògo òun ló sábà ń fà á irú ti omijé ojú mi olórin ẹ̀mí yẹn tí ẹ sọ pé ọfà ni kí wá lọ́nà àbáyọ báyìí torí gbogbo èèyàn ló ti bẹ̀rẹ̀ sí ṣàdúrà fún arábìnrin yìí àwọn èèyàn nífẹ̀ẹ́ arábìnrin gan ni o kódà mi gan ti ṣàdúrà fún olótù kí lọ́nà àbáyọ. olótù àgbọ́yé. ẹ jẹ́ kí n fún yín ní analysis kan ní ọkọ̀ ọ̀rọ̀ ilé ayé wọ́n dàgbà tí ẹ̀ bá gbé ládà sára igi tí igi yẹn wá ga gan tẹ bá ti ń gun ládà yẹn lọ sókè ṣé ń gbọ́ mi tẹ bá kọ́ gun ẹyọ kan ẹ̀rù ní máa bà yín tẹ bá gun méjì bá di pé ẹ ti ń gun mẹ́wàá lọ ẹ ti máa òkè tẹ bá dé bọ́m̀bì ẹ̀ lè kan lápá ẹ̀ lè kan lẹ́sẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ṣe gun ládà yẹn lọ sókè ẹ rí i pé ẹ máa rí nǹkan tẹ́ ẹ lè rí tẹ bá wà nísàlẹ̀ ẹ bẹ̀ sí rí nǹkan àní ọ̀pọ̀lọpọ̀ yẹn bẹ̀ sí ní rí the higher you are the more challenges are coming for you. torí ẹ̀ máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ti jẹ́ ẹni tó jẹ́ ológo ní ètò dẹ̀ mọ̀ kò ń ṣe gbogbo lẹ́ẹ̀kọ́ máa lọ gbogbo ọ̀kọ́ lẹ́ẹ̀kọ́ kẹ́ máa dá sí ibi gbogbo máa yọjú sí gbogbo everything tó bá ti ń ṣe gbọ́dọ̀ máa yọjú sí wàá jẹ́ kọ́lọ̀ máa guide ẹ̀ torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì trap ló máa ń jẹ́ owó ọ̀dẹ̀ nímọ̀ ṣé ń gbọ́ tó bá jẹ́ ológo èèyàn ni wọ́n ti ń hagiu wọ́n sábà máa wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe wò mí nígbà tó Ọlọ́run pè mí Ọlọ́run ní gbọ́dọ̀ lọ sí pàtí kankan
Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ lọ sí gbọ́dọ̀ ilé lọ ẹ̀mí pàtí ẹni mi kankan. kí n jẹ nǹkan kan gbọ́dọ̀ jẹ oníta gbọ́dọ̀ lọ sẹ́ni pàtí kọ́dà kọ́ ọmọ ọjọ́ mi máa ṣe nǹkan mo lè lọ láàárọ̀ kó tó bẹ̀rẹ̀ rárá kí n gbàdúrà fún tọ̀ balẹ̀ ń fi lò kí n fún so gbogbo nǹkan yẹn lòmí ò kí ń béèrè so láìfò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó bá ti jẹ́ ọmọ ológo o gbọ́dọ̀ máa fi ra ẹ pamọ́ ni o gbọ́dọ̀ máa fi ra ẹ pamọ́ ni tó o bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n á bínú ògo èèyàn ayédèbúrú débi pé tó bá gbọ̀ tún tó bá rí pé ọ̀nà yẹn o búlọ̀kù ẹ̀ wọ́n á gbòsì wọ́n á gbájú wọ́n á gbẹ̀yìn òun bá bòsí sọ pé when enemy come out like a flood the spirit of God will lift stand down against them because ó lóun tó máa gbà wọlé sí ẹ lára ẹ gbọ́dọ̀ wà very careful ayé le ṣebí the first murderer inside Bible ṣebí táyé kọ́ni ni wọ́n kẹ́nà níbẹ̀ ẹ ti gbàgbé ni nígbà tí ìbejì bá lè ṣe bẹ́ẹ̀ fúnra wọn táwa á nìwọ o lèmi àní àbúrò mi ni màá kọ́ máa wọ olùmí báyìí nígbà Bible sọ pé your worst enemy is in your family kò ń ṣe your enemy your worst so a gbọ́dọ̀ máa kíyèsára tó bá ń yẹ ni ẹ̀yìn là ń wò tó rẹ́ni tó fẹ́ kó tó dáa fún yàn pọ̀ bí ẹni tó fẹ́ kó dáa fún yàn wọ́n dẹ̀ ń kọ́ máa pretend lára báyàn lò ní ìyẹn wà very careful ẹ wo kinní kan sí God forbid bá ti ẹ kí ìkọ́ ṣẹlẹ̀ sẹ́nìkan lé ní àyà máa pè é ọjọ́ fún dídí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì bá lọ ọ̀sẹ̀ mẹ́ta ọ̀dẹ̀ kọ̀ọ̀kan lọ́sẹ̀ tó bá yá akọ̀wé nìkan ní ìṣòro yẹn ni o ṣètì bẹ́ẹ̀ ìwádìí máa lọ ọ̀la máa lọ nǹkan máa lọ ẹni tó dẹ̀ ṣe kinní yìí adẹ̀wà mẹ́tí náà máa dùn so bó ṣe jẹ́ nìyẹn olóòtú. ọ̀dà irú ọ̀rọ̀ omijé ojú mi yìí báyìí kí wá lọ́nà àbáyọ fún un. ṣe rí mo máa ń sọ fáwọn èèyàn ṣe ń gbọ́ àgbọ́yé. tó bá jẹ́ kìrìsìtẹ́nì wọ́n ń pe kinní kan ní èso ẹ̀mí fruit of spirit tó o bá ti ní ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń yé wọn ẹ wo Jésù tá à ń tẹ̀lé lẹ́yìn lẹ́nu kò déédéé jáde pé òun fẹ́ lọ ṣe mírèkù o ó máa ń lọ jáde lọ láti máa fi ìmọ̀ ayé yéèyàn má ṣe báyìí mọ́ báyìí ni kò ṣe báyìí ni kò má ṣe bó ṣe ń ṣe nìyẹn from there ló máa ti pàdé àwọn aláàárẹ̀ ẹni tí yà ń jẹ nǹkan tó ń ṣe bó ṣe bẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀ nìyẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ kan kì í rí bẹ́ẹ̀ kéjì bá ti ní nǹkan ẹ̀mí alákọ̀ọ́kọ́ bó ṣe wọ́n ti ń bá ṣẹlẹ̀ sí èèyàn ṣọ́mi èyí sì máa ń sọ fáwọn èèyàn kọ́kọ́ lọ bá Ọlọ́run náà. Dìde kó ṣẹ́tù sí Nàìjíríà. Dìde kó ṣẹ́tù sí Nàìjíríà. Kò yé wa mọ́ o, Ọlọ́run jọ̀wọ́ wá dá sí o. Jésù dìde kó ṣẹ́tù sí Nàìjíríà. Ọlọ́run o ìwọ ló dá mi bàbá àti ìyá mi ọkàn bí mi ni mo ṣe délé ayé kò yé wọn toríjọ́ tí wọ́n bí mi ẹni tó kú wà náà tó bí níjọ́ yẹn kí ni mo lè ṣe sí nǹkan báyìí tó bá pọ́síbù yẹn lè gbà àwẹ̀ tó bá pọ́síbù yẹn lè máa gbàdúrà kéèyàn sọ fọlọ́run pé tí nǹkan báyìí máa ṣe fún ẹ wàá wá hàdí èso ẹ̀mí kan tó ń pè ní patience ò ní kánjú wọn náà bọ́lọ́run rìn kò ní kánjú Ọlọ́run ló máa wá lead ẹ tàbí kó ràn yàn sí ẹ kó wá gbẹ là ṣùgbọ́n kó máa tí wọ́n ti wà desperate wọ́n á take advantage èèyàn kó bẹ Ọlọ́run pé ẹ̀ṣẹ̀ ni mo ṣẹ̀ ní Ọlọ́run dáríjì mi ìdáríjì number 1 tó gbé ogun ìwọlé ayé mi ẹlẹ́ẹ̀kejì kó bọ́lọ́run dá májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta kó sọ fún Ọlọ́run nǹkan tí máa ṣe sí kinní tí a fi lọ ẹ fi hàn mí ẹnìkan ní ẹnìbọdé lè pè kó gbàdúrà fún o ẹnìbọdé lè ṣe kó gbọ́n àárín àwọn àtọ́lọ́run kọ́kọ́ lọ bá ná kọ́lọ́run bá mójútó nǹkan ń ṣẹlẹ̀ sáwọn èèyàn o olóòtú èyí tẹ rí yẹn 1 of millions ni o táyé bá gbọ́n táwọn yẹn máa ń pè mí fún gan èrò á máa bà yín pé ṣáyé là ń gbé ìṣá so ó gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run gidigidi kó bá Ọlọ́run sọ̀rọ̀ kó dẹ̀ bọ́ Ọlọ́run ní májẹ̀mú Ọlọ́run á fún lọ́nà àbáyọ bèbí náà ṣe wá gbọ́rú mo ṣe gbọ́n sì máa lọ ṣe fandis má dẹ̀ máa gbàdúrà fún mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà Ọlọ́run á kó yọ ní orúkọ Jésù àmín ẹ náà ṣàrán tí ìyá kan tí ó pè yín gbà yẹn tẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ sí ó ti lọ káàkiri ṣé bó ní fóònù náà mo ti gbàdúrà fún ìyá yẹn ó ṣàgbádùn tó ń pè yín tó ní máa dúpẹ́ lọ́wọ́ mi àìmọye irú ẹ̀ mo sì sọ fún mi mo tún fún lówó ni. so báyìí kó bá Ọlọ́run sọ̀rọ̀ kó bá Ọlọ́run sọ̀rọ̀ kó lọ́run bá ṣe léèdì ẹ̀bẹ̀ kó má torí àwọn yẹn máa tẹ́ka láti máa gbowó lọ́wọ́ ẹ̀ àwọn fẹ́ ṣe kinní kan èèyàn kan pè mí níjọ́ kan máa sọ kan ní kó lọ mú wá tí ó fẹ́ lọ fọ́lọ́run lówó ni ẹ̀yin mọ̀ Nàìjíríà ṣe rí báyìí so mo ń gbọ́ yín sà. ìyẹn ni pé irú omijé ojú mi báyìí tí wọ́n bá pè yín fún ìtọ́sọ́nà àti bóyá àdúrà. why not máa gbàdúrà fún máa sọ nǹkan tó máa ṣe
ìyẹn ń ṣe problem now máa sọ tó máa ṣe fún ìyẹn ń ṣe fún tó kódà tó bá ná jù pátápátá fẹ́ máa ná 2,000 naira láti fi lọ rà àná tí wọn máa dẹ̀ gbàdúrà sí máa dẹ̀ ní kó apply máa fẹ́ wọ àwọn àjẹ́ ìwòde kan tó láwọn ń ṣe oògùn kan bí àwọn jọ Ọlọ́run lọ ni wọ́n fẹ́ wọ ẹni tó jọ Ọlọ́run lọ ní tó máa ń fà tádùn àlọ́ ìyànjọ́ lọ́mọ fi gbà ni pé wọ́n máa ń fẹ́ gbowó lọ́wọ́ èèyàn ni ọkọ̀ ẹ̀ wà ní owó tó fẹ́ gbà lọ́wọ́ èèyàn ṣé owó wọ́n gbowó ṣé èmi ń sìn lágbára tí mi lè fi sanwó fún ni níjọ́ tí ẹ ti mọ̀ mẹ́nìkan pè ní ìjọ kan kí wọ́n gbowó lọ́wọ́ òun pé mi ò kí ń ṣe irú ẹ̀ náà Ọlọ́run ló máa ń help èèyàn ọ̀nà tó lọ́ máa gbé oore gbà tèmi kan ni pé bí má ṣe nǹkan fún ẹ̀ máa ní sow seed ká fún àwọn tí ò ní lọ́wọ́ tó máa àwọn tí ò ní àwọn náà máa gbà bí wọ́n ṣe ń dùn sí ẹyẹn ní Ọlọ́run máa yọ ní tó lówó yẹn bí èmi ṣe máa ń ṣe nìyẹn tẹ́lẹ̀ mi àti mi kẹ́ ẹ máa ń fún wọn máa fáwọn lówó nǹkan ló fèmí náà pé kí n fi fún àwọn èèyàn tí ò ní èmi náà fi fún àwọn èèyàn tí ò ní káwọn náà máa pinnu wọn máa dùn bí èmi ṣe máa ń ṣe nìyẹn ẹnìkan sẹ́mi sí ìjọ kan pé báwo wá ni ṣẹ́wó tèmi mò ń nọ́mọ́ kan máa fẹ́ lómi rẹ́rìn nígbà pé ìlú òyìnbó ni mò ń gbé kí n tó gba iṣẹ́ ìránṣẹ́ ọmọ iye stocks tí mo rà ọmọ business tí mò ń ṣe tẹ́lẹ̀ so pásítọ̀ kọ́ ló ń máa o mọ́kànlá tí mo ní mi ò ṣẹ̀ṣẹ̀ dáyé lẹ́nìí so má rò kiri wákọ́ náà gbogbo èèyàn ṣe rí no tí má ní kó sow seed má sọ pé tó bá ti lágbára ni ẹlòmíràn máa send slip sí mo yẹ send away ẹlòmíràn kí adáàdì kò yẹ gbọ́dọ̀ ọ̀hún ni kò ṣe mo ní kò ń doubt lọ́kàn ara ẹ̀ so tó bá pè mí máa gbàdúrà fún Ọlọ́run á dẹ̀ tú sílẹ̀ ẹnikẹ́ni tó bá ń gift yẹn tí o máa ń work fún mi dáadáa kéèyàn lóhùn sick yẹn mi ò tiẹ̀ fẹ́ gbọ́ mi ì fẹ́ gbọ́ rárá kéèyàn nǹkan lóhùn sick kó máa ń re jẹ kó máa ń lọ àárẹ̀ ò ṣe nǹkan tó dáa olóòtú mo ṣe àárẹ̀ fún ọdún mẹ́ta ní òyìnbó yìí 3 years mo fi ṣàárẹ̀ mo mọ̀ tó ń pè ní sickness wọ́n tún ní machine tó lágbára within life and death mo dẹ̀ sign 17 times wọ́n ṣe test kan fún mi tẹ́kẹ́ mo lè kú sínú ẹ̀ 17 times mo ṣe mo mọ̀ tó ń pè ní pace mo lo dídé 4.5 months hospital tí mi ì lẹ́yìn kankan mi ì lẹ́bí mi ì lára mi ì mọ̀ fóònù mi ti kú wọ́n mi tí mo wà mi dẹ̀ tí ì níwèé ńgbà yẹn so tí yẹn bá sick ó máa ń pè ní wọnú egungun ni mo tó ń pè bẹ́ẹ̀ tẹ́kẹ́ tí bá fẹsẹ̀ tẹ́lẹ̀ báyìí àdàkẹ́ kan ń gún mi ní ìfun kò tí wọ́n kéré o tẹ́pẹ́ tí bá fi ẹ̀yìn lílẹ̀ báyìí ìrora ni ọ̀lẹ́yìn tí bá dúró. ìyá àfàwọn èèyàn wọ́n ní má fi kú yọ̀ mí ìwọ̀n tí wọ́n ń gbà láwọn gbọ́n náà sì kì í jọ kan nígbà tó. ilé orúkọ onítàn. omijé ojú mi Bùnmi Akínàánú omijé ojú mi. Bùnmi kí ẹ bẹ́ẹ̀ máa sẹ́ǹdì ẹ̀ sí mi létà máa lọ gọ́ọ̀gù orúkọ ẹ̀ máa lè máa gbàdúrà fún Ọlọ́run á ṣe ìyanu Ọlọ́run á gbà kúrò ń bẹ̀ gbogbo ẹni tó fẹ́ gbà pò ẹ̀ padà tí ò fẹ́ kó lè débi tó fẹ́ dé Ọlọ́run á bá wọn wí torí kí wọn kì í ṣe Ọlọ́run. ọ̀dà ẹ ṣeun bó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ fáwọn èèyàn ní àmọ̀ràn ká tó máa lọ lórí ètò yìí kẹ́ ẹ sì dárúkọ yín lẹ́kọ̀ọ́rẹ́rẹ́ àti nọ́mbà yín. orúkọ mi ò yí padà àmọ̀ràn tí mo fẹ́ gbà wọ́n mo ti sọ nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. ayé ogun láyé kò sẹ́ni tí ò mọ̀ ṣùgbọ́n kí ni nǹkan tó ń ṣe tó ń ṣílẹ̀kùnlẹ̀ fógun tó o bá tí ì mọ̀ ogun á padà máa jà ẹ́ o òun yóò pàtẹ́ kí Jésù bá ti gbàdúrà fún yàn á ní sin no more nítorí ní pé n tó gbógun wọlé ayé má ṣe mọ́ o ogun ò kí ń kú ó lè sá fún ẹni ẹ̀mí òkun kò kí ń kú o á tún padà wá nídẹ̀ ìgbà bá ti wà mọ́ pé irọ́ ló ń pa jù ní pàpàrọ̀ mọ́ òbí ẹ̀ ló pọ́n lé ní màá kún bí ẹ lé kí ló ń ṣe ìgbésẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bíṣọ̀pù work on it ogun yẹn stop torí ẹnì kankan ló dé Ọlọ́run ló dá ẹ̀ tó bá ti di pé ò ṣe nǹkan tó ń ṣílẹ̀kùnlẹ̀ fọ́ta wọn ò ráyè wọlé ẹlẹ́ẹ̀kejì ogun tó ń jà mí kí ni máa ṣe sí gbogbo nǹkan kan làwọ̀ lè ṣe o gbogbo nǹkan làdúrà lè ṣe o lẹ́wọ̀ báìbù dáadáa woman of issue of blood kò gbààwẹ̀ kò gbàdúrà o. nínú báìbù ọ̀gá ológun pátápátá ni tó lọ bá Èlíjà kò gbààwẹ̀ kò gbàdúrà ó ní kó lọ wẹ̀ ní odò kan ni o oríṣiríṣi nǹkan tó lọ́nà bá níwọ̀n tó yẹ pé òbí ẹ tàbá burú ẹ tàbí aláìní Ọlọ́run ní kó máa fún lówó tàbí aláàárẹ̀ máa lọ fún ọ lówó lọ́wọ́ hospital àwọn máa ṣe ń jẹ lọ bá wọn ẹni wọ́n tó yẹ pé ẹni tó wà lọ́gbà ẹ̀wọ̀n Ọlọ́run kó máa ràn wọ́n lọ́wọ́ bóyá wọn á gbowó yẹn lọ́wọ́ ẹnu ọgbà wọn ó ti ṣe tiẹ̀ Ọlọ́run àwa ṣe àánú yẹn wá adẹ̀gbà ẹlẹ̀ oríṣiríṣi ọ̀nà ló lè gbà ṣẹ́gun ayé gbogbo ẹ̀ náà kọ́ làdúrà tí ó yẹ yín sìn tí mo kàn fẹ́ gbà yẹn lámọ̀ràn nìyẹn wọn bá dẹ̀ wà nínú ìṣòro don't be desperate
ìkookò kìnìún ìránṣẹ́ ọlọ́run ló pọ̀ jù láyé ìsìn ìkookò kìnìún ìránṣẹ́ ọlọ́run ló pọ̀ jù ṣọ́ra fún wọn láì kan take advantage yẹ inú desperation máa take advantage yẹ bí mo ṣe wà yìí èmi kì í lé ayé àbáyéláyé ni a máa fàyè lẹ̀ lọ ni gbogbo tó láwọn kó jọ yìí náà àti láwọn tó lówó náà wọ́n padà lọ ní tó ti yẹ yín sìn the last one ni pé I'm a man of God we are a child of God we collaborated together I collaborate bó ṣe súnmọ́ lọ́rùn náà ṣe súnmọ́ lọ́rùn máa kí náà ṣe ọlọ́run kan gbọ́dọ̀ kọ́ lọ́bẹ̀ jẹ́ súnmọ́ lọ́rùn fúnra ẹ̀ tó bá súnmọ́ lọ́rùn fúnra ẹ̀ tó kún bá tiẹ̀ máa wá wọ́n náà ti try má pé gbogbo ẹ̀ dádì wà lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run tó dá dádì ló dáwọ́ náà tí ọwọ́ ẹ̀ bá mọ́ tọkùn ẹ̀ mọ́ chances àti rí ogun á difficult ṣùgbọ́n tó bá ti ń dẹ́ṣẹ̀ wá ń jọba ìyàwó sùn tán o ṣe ohun tí ò dáa tán òun parọ́ òun dọ́kọ ní tó máa ń fa ọ̀pọ̀lọpọ̀ máa ń sára sọ́dọ̀ ìránṣẹ́ ọlọ́run nìyẹn stop àwọn nǹkan yẹn wà á rí i pé gbogbo nǹkan tó ń ṣe á máa dán ogun á jìnnà sí ẹ ọlọ́run ò ní fi wá sílẹ̀ orúkọ mi ò yí padà Prophet Fẹ́mi Wahab lèmi ń jẹ́ fóònù nọ́mbà mi +34698258 +34698258 kò sí +234 àti a fẹ́ wà ní YouTube bá ti lọ sí YouTube ẹ̀kọ́ Believer Citadel TV ẹ máa rí gbogbo program tá a máa ń ṣe lójoojúmọ́ ń bẹ̀ ẹ̀dẹ̀ tún lè lọ sí Google náà kẹ́kọ̀ọ́ Prophet Fẹ́mi Wahab ẹ rí program tá a ti ṣe pẹ̀lú Bẹ́mbẹ́yẹ́kẹ́ àìmọye tẹ máa kẹ́kọ̀ọ́ oríṣiríṣi bẹ̀ ọlọ́run ní fi wá sílẹ̀ omi jẹ́ ojú mi ibikíbi tó bá wà ọ̀run á dáwọ́lé ẹ ọ̀run á wù ẹ́ sàn ọlọ́run tó ń ṣiṣẹ́ fún kò ní fi ẹ́ sílẹ̀ ní orúkọ Jésù wọn ò ní fi ẹ́ pa bàbá àti ìyá ẹlẹ́kún ní orúkọ Jésù àárẹ̀ tó ń ṣe ẹ́ yìí testimony ló máa fi give kò ní mú ẹ lọ ní orúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ sí ogun tó ń ja arábìnrin yìí mo pa á láṣẹ ní orúkọ Jésù kí iná ìdájọ́ kó rọ̀ lórí ní orúkọ Jésù táwọn máa padà sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa gbégbá ọpẹ́ pé ọlọ́run ti wọ arábìnrin yìí sàn ní orúkọ Jésù àmín. tọ́ ẹ ṣeun Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain ẹ̀yin èèyàn kí ni kọ́mẹ̀ntì yín kí lè rò tí yín ẹ já mọ̀ ní comment section ojú òpó bí tá a máa ń fi ọ̀rọ̀ sí yẹn tá a máa ń fi èrò wa sí yẹn comment section ẹ já rí kẹ́sì pín fáwọn ẹlòmíín kájọ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ ní o Tóbi Fásùgbà ló kọ mi Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ ti wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíín lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Adre and Cultural Festival 2025. Abeokuta, get ready to make history again. Ashadi and Aduke Foundation, in conjunction with ATJ Textile, proudly presents the 3rd International Adre and Cultural Festival with the theme Threads of Legacy, Pattern of Prosperity. Date Monday 10th to Saturday 15th of November 2025 at the Alake Hall, Abeokuta Club, IBB Boulevard, Okelewa, Abeokuta. Time 10 a.m. daily, featuring Adre production competition, cultural health walk, free medical outreach, local games, symposiums, exhibition, book launch, Adre masterclass, fashion runway, cultural performances, and lots of local food and drinks. Royal Fathers of the Day, Oba Professor Saka Adelola Matemilola, the Olowu of Owu Kingdom, and Oba Joshua Olusegun Phillips Ogunshola, the Orunda of Olorunda Kingdom. Mothers of the Day, Chief Mrs. Bola Obasanjo, Ambassador Chief Mrs. Susan Ibirunke Folarin, Queen Adijat Bamidele Matemilola, and Queen Hamidat Matemilola. Panelist, Dr. Mrs. Abimbola Oni, Mr. Duni Adeshiji, Mr. D.S. Akinyemi, and Dr. Mrs. Braid. Other dignitaries include Dr. Sheye Kende, Babatunde Kilani, and many more. It is going to be a whole week of colors, culture, and creativity. Adre and Cultural Festival 2025, from our roots to the world. Don't miss it. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìkànnì eléyìí ládùn jù ó bá fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò ó.